Oshofa ebi tí mo from the work pé Ọlọ́run kọ́ ló pè é ìjẹkújẹ ló pè Mobiyina ó mọ̀ pé kó tó di pé ó gba ipò SVG Oshofa ó ti kó nísẹ̀lẹ̀ tipẹ́tipẹ́ so you don't know the doctrine bí ojú èèyàn bá fọ́ sójú inú rẹ̀ fọ́ ni ó ti jẹ́ pé orí rẹ̀ níjọ mímọ́ ti fẹ́ bàjẹ́ gbogbo nǹkan tí a kò rí rí èmi ò fi ẹsẹ̀ rìn wọ ìjọ mímọ́ orí ni mo fi wọ ìjọ mímọ́ kódà age of 5 mo ti ń jíṣẹ́ nínú ìjọ mímọ́ kò sẹ́ni tí ò mọ wòlíì tó kún bọ̀ tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn bàbá Mobiyina wọ́n ṣì wà láàyè kódà àwọn bàbá mọ́ àforí kan àwọn ni wọ́n fún mi lórúkọ kọ́nà kó bá mi fi ilé dé ẹni rere ní ayé ìbàdà kò rí báyìí ní ayé ajánlẹ́kọ̀ọ́ kò rí báyìí bàbá rẹ̀ sì sọ SVG Oshofa kó tó kú ó ní ìlànà mi ó ní ẹnikẹ́ni tó bá yọ kúrò nínú ìlànà mi ó ní ègún ayérayé ni ó bá tọmọtọmọ I might not be a Christian or Muslim again. I'm a spiritualist. I'm still a Celestial. I'm still a Celestian. Why? Because Celestian is a spiritual church. It's not a religious church. It's spiritual church. Oníṣẹ̀lẹ̀. Ìjọ elétò oníṣẹ̀lẹ̀ tó ń lè wé àtẹ̀gbò pẹ̀lú. Torí wé àtẹ̀gbò ni wọ́n fi ṣe green water wa. Kódà bàbá Oshofa ọmọ mú mi ṣeré ní Yemẹtu ní kékeré ni wọ́n ń wé bá ń pọ́n mi eré tó kún bọ̀ yẹn wá màmá sá fún wọn torí mo ti mọ̀ pé kí ló máa kẹ́yìn green water ni láyé àwọn bàbá sàlàkọ bàbá Abẹ́òkúta iná wà lórí ẹ Mobiyina ègún wà ní orí ẹ bí wo ò jẹ́ ọmọ rẹ ó jẹ́ ẹ̀yin láìnéjì Oshofa ẹ ní ìbẹ̀rù Ọlọ́run rárá ó yẹ ipò tó jókòó sí yẹn it's not hereditary kò mí ìpọ́ Oshofa lọ́mọ máa jókòó síbẹ̀ ìgbà rẹ̀ ò dá àsìkò rẹ̀ ní Wàsíù wọ orí pẹpẹ lọ́dọ̀ Genesis orin wo wá ní Zazu kọ wàhálà nínú ìjọ mímọ́ nínú ìfẹ́ ní ẹ̀sìn Olúwa pẹ̀lú ìfẹ́ láwọn áńgẹ́lì fìyìn Bàbá lọ. Ó ní kí ẹ tẹríba fún ẹ̀mí ìtí kérúbù ò ṣe ìtí apọ́sítólíkì ò ṣe a mọ̀ rí nínú ìjọ mímọ́ láyé Mobiyina balùbalù ń tàfin oníjẹkújẹ olè lẹ́yìn owó ni kò ní agbára kankan ò lè ṣe orí ọ̀fẹ́ káwọn ènìyàn kò gbàjù sílẹ̀ kódà ní ayé bàbá rẹ̀ SBJ tó bá wọnú ìkórè ẹlẹ́mìí mọ̀ fi orí gbára wọn ni ó wọnú ìkórè rí kẹ́mi kò gbé wọn rí. You are so gullible. You lack a control. You are fraudulent in Celestial Church. You a bad omen, bad egg. Jìbìtì ló fi débẹ̀ kò tọ́ sí ẹ̀. Ìjọ ọ̀wọ̀ Olúwa fún wa ní orí ọ̀fẹ́ nínú ìṣẹ̀lẹ̀ láti ṣèdè bálàbàlà kájọ àmọ́ kò fún wa ní orí ọ̀fẹ́. Bíbélì ní wípé ìbàrẹ́ ayé ìṣe ọ̀tá Ọlọ́run ní Mobiyina Oshofa. Ìbàrẹ́ ayé ìṣe ọ̀tá Ọlọ́run kí ni ìbàrẹ́ ayé ní ṣe pẹ̀lú ọmọ ẹ̀mí mímọ́? Kẹ́ni má ni o lè ní you are bribed. Ìwọ olùṣọ́ àgùntàn tó gba àwọn olórin yẹn ó lè dìde mọ́ lálẹ́ tó lọ sókè tí lọ ẹ̀. Ó bójú rẹ̀ wò
sára wẹlẹ́ṣẹ̀ ìyanu níṣẹ́ rẹ̀ gbogbo mímọ́ lọ́lọ́run wá mímọ́. Nítorí pé òun wá fẹ́